ara alẹ́ yẹ kú lé o wọ́n ní ẹkú wájú làákàrà wájú ẹ̀rì wá làákérò ọ̀nà o ẹnu àkókò làkókò fi gbẹ́gi ẹnu àdálàdá fi yẹ̀nà ẹnu wa ò ní pa wá o torí pé kókókókó là á gbóhùn agogo dùgbẹ̀dùgbẹ̀ là á gbóhùn àjà o wọ́n ní ẹyẹ kì í fòkó forí sọgi o àjà kì í jùmọ́lógbò lẹ́sẹ̀ o àní tójú lẹ̀ mọ́lẹ̀ o ayé mojúbà. ẹ jẹ́ ń kọ́ yín ní àgbo gbogbo Lese ọfà ara ni èyí tó ti pẹ́ ni àbẹ́yẹ ọ̀sẹ̀ farakó ni inú run àìnídìí ni ẹ jẹ́ ń kọ́ yín ẹ ṣe é sílẹ̀ torí ijó ọ̀dágìrì èmi máa ń wí tèmi èmi ọmọ yín náà ní Lukumọ̀nà ọmọ Àyédàrè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ bá mi tọ́jú tọrà fún mi ó tó bí lítà kan ó sì lè jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n gbogbo ohun tá a fẹ́ lò ọ̀rọ̀ pẹ̀lú mẹ́sọ́mẹ́ǹtì ni ẹ wò ó ṣé àwọn pé pepsi ni ẹ jẹ́ kó jẹ́ ìtọ́ra fún mi tẹ́ ẹ bá lò kó pọ̀ báyìí tó bá jẹ́ lítà kan tó bá yìí jẹ́ pé lítà méjì lẹ́ bá lò òdiwọ̀n àwọn nǹkan yòókù náà lítà méjì méjì ní ọ̀dẹ̀. ìtọ̀ màálù lítà kan omi àgbọn lítà kan omi ọsàn wẹ́wẹ́ lítà kan àdí ẹ̀yàn lítà kan ẹ ti tọ́jú ẹ̀ ẹ wàá tọ́jú ẹnu òpìyè àìdán pẹ̀lú ẹ̀rù alámọ́ ẹ ti gún gbogbo àwọn yẹn papọ̀ ẹ gún mẹ́tẹ̀ẹ̀ta yẹn pọ̀ ẹ kó sínú pọ́ọ̀tì ẹ wàá tú gbogbo àwọn omi yẹn sí ó yẹ gbé kaná ẹ fi fòfó olókùn díẹ̀ sí ẹ sè é lórí iná yóò yíra padà yóò fẹ́ dàbí dúdú ẹ sè é kó jiná dáadáa bá ti wá jiná dáadáa ẹ sọ ọ́ kalẹ̀ ẹjọ́ tó bí wákàtí kan kẹrọ sínú òkè kan pamọ́ tẹ bá ti fura pé ara yín ṣe bákan wọ́n ṣàti po kókó gbóná ògùn síbí mẹ́ta sí gba sára kéèyàn tó jẹun láàárọ̀ kùtùkùtù là á ti lò ó dúpẹ́ fọ́lọ́run tó bá yẹ pé inú ní múyàn àbí èèyàn rí i pé òun jẹ́ǹjẹ kọ̀mọ̀dí dàrẹ́tì ló lò bẹ́ẹ̀ bá ti gbá síbí bíi méjì sára ó dènà àrùn ara ìjọgbọ́n ó dènà àrùn ara ó ní agbára ṣùgbọ́n Ọlọ́run ọba tó dáyé dọ́run Ọlọ́run lágbára jù ú lọ àní jẹun tí ó mú wa rọrùn ẹ̀yin ìyá ẹ̀yin bàbá bẹ́ẹ̀ ṣe ń wá owó tẹ́ ẹ̀ fi ra àǹkárá àjòjúmọ́ ẹ wá owó yìí náà kẹ́ fi ṣoògùn ìwòsàn yìí pamọ́ torí àwọn ọmọ yín ẹ wò mí bẹ́ẹ̀ ṣe ń wò yìí tí mo ra fún yín yìí tí ẹ bá lu mágbó gbà báyà kẹta ẹ fún lò bẹ́ẹ̀ ni mo wí fún yín ẹ fún lò sábà pé àfikánlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí ẹnìkan lùgbèkùn àrùn mágùn ta ni wọ́n ṣe nǹkan kan fún tọ́lọ́hún sí gbabẹ̀ lórí sábàbí ara arú ẹ̀ tó lélẹ́yìn náà ẹ ṣe é kalẹ̀ o ìdágìrì ojú oorun ni ìdágìrì ojú ayé ni má jẹ ọrùn pọ̀ bá ń tíráfù rọra rọ sínú kíní kan rọra mú dání ojú sínú ẹ̀rù rẹ rọra máa lò ó àní sì jẹ o tí ó bá jẹ́ pé àárẹ̀ tí Ọlọ́run bá fi ọlọ́jọ́ sí
àárẹ̀ ọ̀hún ó múra o tí èsì jẹ́pọ̀ jẹun tí ṣẹ̀dá rẹ̀ kọ̀ oje ìwọ̀ tí ṣẹ̀dá rẹ̀ kọ̀ àgbo gbogbo lè ṣe ni ọ̀dà pọ̀ ẹ̀mí ọmọ yín náà ní Lukman ọmọ yẹn Dára bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà gbogbo ohun tá a bá kà kalẹ̀ fún yín èyí tẹ́ bá ní àbá yín ṣe o bọ́yọ́ náà ti ń jẹ́ ẹ̀ lè ṣe àbá yín ṣe ẹ bá ti sanwó ẹ̀ àbá yín ṣe kódà tẹ́ bá ti ṣàlàyé ohun tí ń ṣe yín fún wa á tún ṣàlàyé fún yín pé èyí ni kẹ́ fi kún èyí ni kẹ́ fi kún bẹ́ẹ̀ ni tó bá lọ fámásì tó fẹ́ ra oògùn kan wọ́n ní kí nìdí tẹ́ fi fẹ́ rà tó bá ní ń báyìí wọ́n ní àmárà yìí èyí ni kó rà ìwọ ọmọ pé mo tọrọ rẹ jẹ mọ́nì ọ̀tọ̀ ni tí wọ́n wá lọ tó bá lọ ra sọ lọ́jà ní tójú rẹ̀ mú yanyan má sọ ṣùgbọ́n tó bá bẹ aláṣọ pé ẹ dákun èwo ni kì í bó èwo lọ́da wọ́n ní eléyìí da èyí da tó bá bí àwọn bẹ̀nẹ̀ níṣì pé wọ́n júwe àǹkárá fún wọ́n júwe fún ọ àwọn àlàkùn èyí tó wọ̀ yìí tèkó ni èyí tó wọ̀ yìí ti Tógò ni èyí yìí tàbí jẹ ni gbogbo ẹ̀ ni wọ́n dá mọ̀ wọ́n ṣàlàyé fún ọ òsínú àǹkárá tó lè wọ̀ bàbá déwájú àwọn bẹ̀nẹ̀ wọn ò tún palẹ̀ fún ọ bẹ́ẹ̀ náà níbí wọn náà bá wọlé èsì tó jẹ́ bẹ̀nẹ̀ náà àbò dé Nàìjíríà á sọ sáìsì ẹ̀ fún ọ kálukú ló ní aṣọ tó ń wọ̀ bí wọ́n bá sì wọ̀ a máa yáàyè lára wọn bẹ́ẹ̀ ni bí bẹ́ẹ̀ náà wọ́n bá ti fọwọ́ ká aṣọ rẹ̀ báyìí wọ́n lọ kékeré ni tàbí tí wọ́n bá ti wo etí aṣọ yẹn wọ́n bá ti wo ohun tí wọ́n kọ sùn kékeré lélẹ́yìí wọ́n dá àmọ́ mọ̀nà káyè torí pé ohun tí wọ́n bí wọn sínú ẹ̀ ni tọ́ ọ bá dọ́dọ̀ adáhùn ṣe àbí dókítọ̀ ṣàlàyé ẹnu rẹ̀ àwọn ni wọ́n sọ pé ohun tọrọ rẹ̀ jẹ mọ́nì á dára fún wa tí wa lọ́wọ́ ó ṣe kò ní ṣe tọ́ta wa o ọṣẹ gbogbo lè ṣe wà lẹ́ o ẹni tó bá fẹ́ rà o gbèsè ní àlákàlà ní àgbà náà ni gbogbo wọ̀nyẹn ó ṣiṣẹ́ fún ìdíwọ́ ìdènà ọba lò ọ̀dà pọ̀ dìmí sẹ́ẹ̀fà ni o ń bẹ lórílẹ̀‐èdè bẹ̀rẹ̀ báyìí ń bẹ Nàìjíríà náà 25,000 ni o lórílẹ̀‐èdè Nàìjíríà o wọ́n tó ọba fẹ́ ẹ̀ka Lukman ọmọ Dára bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà àmọ́ tí n bá ti kó Nàìjíríà onígbà ń bá tó dé kẹ́ tó rí gbà o adára fún wa àfi tá a bá sẹ́ndì ẹ̀ láti bẹ̀nẹ̀ wá Nàìjíríà lẹ́rìí gbà adára fún wa o tí wa lọ́lọ́run ó ṣe kò ní ṣe tọ̀tá wa gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń ṣe lọ́dọ̀ wa ní orílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ sẹ́yìn ti wà lọ́dọ̀ àwọn DHL ẹ̀tẹ́ wa ń lo òyìnbó sẹ́yìn ti wà lọ́dọ̀ àwọn DHL tí wọ́n bá ti scale ẹ̀ tán á ṣàlàyé fún yín wọ́n bá ti sọ iye rẹ̀ ẹ̀ gba iṣẹ́ yín adára fún yín o adára fún yín o tí n bá ti wọ orílẹ̀-èdè Benin ní ṣe Abidjan ni mò ń bọ̀ wá o ṣe gbọ́ báyìí ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ ti sanwó ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ kalẹ̀ ní Abidjan ẹ̀ gbà sẹ́yìn o sẹ́yìn ti wà lẹ́ o àbáyín kò dání tí wàá lọ́wọ́ ṣe kò ṣe tọ̀tá wa èmi ọmọ iná ni bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà gba nọ́mbà yẹn ọmọ ọ̀dọ̀ +23480 3298 3298 nọ́mbà náà là ń wò lórí ètò yìí gba nọ́mbà orílẹ̀-èdè bẹ̀rẹ̀ sí +229 0154651928 ire kàbìtì ilé gbogbo wa o ire ńlá la fẹ́ Ọlọ́run kó mu tọ̀ wá adára fún wa o ó dàbọ̀.